Ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ jẹ́lósinmi nìyí KG. Alákọ̀ọ́bẹ̀rẹ̀ jẹ́lósinmi KG. Òun ni à ń ṣe lọ́wọ́ báyìí. Ipa ti èdè fún ìkẹ́kọ̀ọ́ èdè Yorùbá òun ni à ń ṣe. Orúkọ mi ni olùkọ́ ọmọ Òkèowó aya Ọláònípẹ̀kun. Akẹ́kọ̀ọ́ èdè Yorùbá. Yorùbá dùn lédè. Yorùbá dùn lédè lẹ́nu gbogbo dúníyàn. Akẹ́kọ̀ọ́ èdè Yorùbá. Yorùbá dùn lédè. Yorùbá dùn lédè lẹ́nu gbogbo dúníyàn. Èdè Yorùbá fún alákọ̀ọ́bẹ̀rẹ̀ jẹ́lósinmi sáà kẹta ọ̀sẹ̀ kejì. Sáà kẹta ọ̀sẹ̀ kejì. Orí ọ̀rọ̀. Ọjọ́ tí ó wà nínú ọ̀sẹ̀. Àwọn ọjọ́ tí ó wà nínú ọ̀sẹ̀. Ìpín sísọ̀rí. Orúkọ àwọn ọjọ́ kọ̀ọ̀kan tí ó wà nínú ọ̀sẹ̀. Orúkọ àwọn ọjọ́ kọ̀ọ̀kan tí ó wà nínú ọ̀sẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ bá mi tẹ àmì ìdárapọ̀ mọ́ ìkànnì YouTube mi yìí tí àwọn olóyìnbó ń pè ní subscribe button, àti àmì wípé ẹ fẹ́ràn ìdánilẹ́kọ̀ọ́ yìí tí àwọn olóyìnbó ń pè ní like button. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀. Èròǹgbà. Èròǹgbà ìdánilẹ́kọ̀ọ́. Ní òpin ìdánilẹ́kọ̀ọ́, akẹ́kọ̀ọ́ yóò lè àkọ́kọ́ dárúkọ àwọn ọjọ́ kọ̀ọ̀kan tí ó wà nínú ọ̀sẹ̀ ní èdè Yorùbá. Dárúkọ àwọn ọjọ́ kọ̀ọ̀kan tí ó wà nínú ọ̀sẹ̀ ní èdè Yorùbá. Ìkejì, kíkọ àwọn ọjọ́ kọ̀ọ̀kan tí ó wà nínú ọ̀sẹ̀ lédè Yorùbá. Kíkọ àwọn ọjọ́ kọ̀ọ̀kan tí ó wà nínú ọ̀sẹ̀ lédè Yorùbá. Ìkẹta, kọ orin tí ó rọ̀ mọ́ kíka ọjọ́ nínú ọ̀sẹ̀ pẹ̀lú ohùn dídùn. Kọ orin tí ó rọ̀ mọ́ kíka ọjọ́ nínú ọ̀sẹ̀ pẹ̀lú ohùn dídùn. Èyí tí ó gbẹ̀yìn rẹ̀, ìkẹrin, dáhùn ìbéèrè abẹ́ ẹ̀kọ́. Dáhùn ìbéèrè abẹ́ ẹ̀kọ́. Ìmọ̀ àtẹ̀yìnwá. Àwọn akẹ́kọ̀ọ́ ṣe àgbéyẹ̀wò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ tí ó kọjá. Àwọn akẹ́kọ̀ọ́ ṣe àgbéyẹ̀wò lórí ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ tí ó kọjá. Ìgbésẹ̀ ìkọ́ni ní kíkún lórí kókó ẹ̀kọ́ ọ̀sẹ̀ kejì sáà kẹta fún ilé ẹ̀kọ́ jẹ́lósinmi. Àwọn ọjọ́ inú ọ̀sẹ̀. Ọjọ́ méje ni ó wà nínú ọ̀sẹ̀ kan. Àwọn náà ni àìkú Sunday, ajé Monday, ìṣẹ́gun Tuesday, ọjọ́rú Wednesday. Ìtẹ̀síwájú ìkọ́ni ní kíkún àwọn ọjọ́ nínú ọ̀sẹ̀. A wà ní ọjọ́ karùn-ún báyìí. Ọjọ́ karùn-ún. Ọjọ́bọ̀ Thursday, Ẹtì Friday, àbámẹ́ta Saturday. Ìtẹ̀síwájú ìgbésẹ̀ ìkọ́ni ní kíkún. Nínú ọjọ́ méje, ọjọ́ márùn-ún ni a fi ń wá sí ilé ẹ̀kọ́. Àwọn náà ni ọjọ́ kejì ọ̀sẹ̀, èyí tó jẹ́ ọjọ́ ajé. Ọjọ́ kẹta, ọjọ́ ìṣẹ́gun Tuesday. Ọjọ́ kẹrin,
ọjọ́ kẹrin ọ̀sẹ̀ ọjọ́rú Wednesday. ọjọ́ karùn-ún ọ̀sẹ̀ ọjọ́bọ̀ Thursday. ọjọ́ kẹfà ọ̀sẹ̀ ọjọ́ Ẹtì Friday. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọjọ́ méje ló wà nínú ọ̀sẹ̀, kì í ṣe ọjọ́ Ajé ni ọ̀sẹ̀ bẹ̀rẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹ ilé mọ́ àwọn akẹ́kọ̀ọ́ létí wípé kì í ṣe ọjọ́ Ajé tí wọ́n wá sí ilé ìwé tó jẹ́ Monday wípé ọjọ́ yẹn ni ọjọ́ kìíní ọ̀sẹ̀. Rárá o. Ọjọ́ Sunday tó jẹ́ àìkú òun ni ọjọ́ kìíní ọ̀sẹ̀. Òun ni mo ṣe fi àwọn òǹkà ni mo ṣe fi ṣe àlàyé sí wípé ọjọ́ kejì ọ̀sẹ̀ tó jẹ́ ọjọ́ Ajé òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá sílé ìwé. Ọjọ́ kẹta ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ọjọ́ kẹrin ọjọ́rú Wednesday. Ọjọ́ karùn-ún ọjọ́bọ̀ Thursday. Ọjọ́ kẹfà ọjọ́ Ẹtì Friday. Ọjọ́ márùn-ún tí akẹ́kọ̀ọ́ tó fi ń wá sí ilé ìwé nìyí. Ìtẹ̀síwájú ìgbésẹ̀ ìkọ́ni ní kíkún nínú ọjọ́ méje. Ọjọ́ méjì jẹ́ òpin ọ̀sẹ̀. Nínú ọjọ́ méje, ọjọ́ méjì jẹ́ òpin ọ̀sẹ̀. Ní àwọn òpin ọ̀sẹ̀ yìí, akẹ́kọ̀ọ́ kì í wá sí ilé ẹ̀kọ́. Akẹ́kọ̀ọ́ kì í wá sí ilé ẹ̀kọ́. Àwọn ọjọ́ náà ni ọjọ́ kìíní ọ̀sẹ̀ tó jẹ́ ọjọ́ Àìkú. Ọjọ́ kìíní ọ̀sẹ̀ tó jẹ́ ọjọ́ Àìkú. Àti ọjọ́ kejì ọ̀sẹ̀ tó jẹ́ ọjọ́ Àbámẹ́ta. Akẹ́kọ̀ọ́ kì í wá sí ilé ẹ̀kọ́ ní ọjọ́ Àìkú tó jẹ́ ọjọ́ Sunday. Ọjọ́ yẹn ni ọjọ́ kìíní ọ̀sẹ̀. Àti ọjọ́ tí ó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ òun ni ọjọ́ keje ọ̀sẹ̀, ọjọ́ Àbámẹ́ta. Akẹ́kọ̀ọ́ kì í wá sí ilé ẹ̀kọ́. Àwọn ọjọ́ méjì yìí wọ́n jẹ́ òpin iṣẹ́ ọ̀sẹ̀ kíláàsì. Iṣẹ́ kíláàsì. Àwọn ìbéèrè mẹ́rin ló wà ní ojú ìwòran wa fún iṣẹ́ kíláàsì àwọn akẹ́kọ̀ọ́. Olùkọ́ yóò kọ àwọn iṣẹ́ kíláàsì sí ojú pátákó, yóò sì fún àwọn akẹ́kọ̀ọ́ láàyè láti ṣe iṣẹ́ kíláàsì wọn. Lẹ́yìn ṣíṣe iṣẹ́ kíláàsì yìí, àwọn akẹ́kọ̀ọ́ yóò gbé ìwé wọn wá sí iwájú olùkọ́ fún ìbuwọ́lù. Olùkọ́ yóò buwọ́lù bí ó ti yẹ, yóò sì kọ àtúnṣe sí ojú pátákó fún akẹ́kọ̀ọ́ yòówù tí ó bá kùnà nínú ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n béèrè yẹn. Ibi yòówù tí akẹ́kọ̀ọ́ bá ti kùnà yóò ní àǹfààní láti ṣe àtúnṣe tí olùkọ́ kọ sí ojú pátákó. Ẹni tó bá dẹ̀ gbà á tó gbà yányán, ẹ ṣe móríyá, ẹ ṣe fún wọn, ẹ kọrin fún wọn, ẹ pàtẹ́wọ́ fún wọn láti ṣe móríyá fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe iṣẹ́ kíláàsì wọn dáradára. Àsìkò wá tó báyìí fún iṣẹ́ àṣetiléwá. Iṣẹ́ àṣetiléwá. Ìbéèrè méjì ló wà fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọn yóò kọ sínú ìwé iṣẹ́ àṣetiléwá wọn. Wọ́n ó ṣe eléyìí wá láti ilé, olùkọ́ yóò sì buwọ́lù bí ó ti yẹ. Ẹ ṣeun púpọ̀. Ibí ni a ó ti dánu dúró fún iṣẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ jẹ́lósinmi kejì sáà kẹta ọ̀sẹ̀ kejì. Ẹ ṣeun púpọ̀ fún ìtẹ́tísí yín. Ẹ jọ̀wọ́ ẹ bá mi tẹ àmì ìdarapọ̀ mọ́ ìkànnì YouTube mi yìí láti máa jẹ́ kó tẹ̀síwájú, àti àmì wípé ẹ fẹ́ràn ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ẹ jẹ́ ká kọrin ìyá gágara wípé a ṣiṣẹ́ takuntakun. Bàtà mi á dún kó kó ká. Bàtà mi á dún kó kó
ká tí n bá kàwé mi bàtà mi á dún kó ká.